Ẹ tún káàbọ̀, ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Orúkọ ọmọ yín náà sì ni Kèlání Báṣírù Ọmọ́tóyọ̀sí. Mo lérò pé gbogbo wa ni a ti wo Aníkúlápó tí ó ṣẹ̀ jáde, ìyẹn eré sinimá tí wọ́n pín sí ọ̀nà mẹ́fà, Rise of the Spectre, tí Kúnlé Afọláyan ṣe agbátẹrù ẹ̀. Ní episode 3 nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín. Fún ẹ̀yin tẹ́ bá ti wo eré sinimá yìí sọ̀rọ̀ yìí, èyí tó ṣẹ̀ gbé jáde ní apá kẹta ẹ̀, ìyẹn episode 3, níbi tí Arọ́lákẹ́ ti ń yẹ ẹgbàá ọrùn rẹ̀ wò. Òun àti òṣìṣẹ́ ẹ̀ lọ́jọ́ wà nínú yàrá yẹn, ìyẹn ọmọdọ̀ ẹ̀. Ó ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé ó mọ ibi tí wọ́n ti mú ẹgbàá ọrùn yẹn wá. Ọmọọṣẹ́ ẹ̀ ní òun ò mọ̀. Ó wá dá lóhùn, ó ní àtilẹ̀ Mali ló ti mú wá. Ẹ yá máa wò pé Mali, báwo ni Mali ṣe tan mọ́ ìlú Ọ̀yọ́? Kí ni ìbáṣepọ̀ Mali Empire àti Oyo Empire? Báwo ló ṣe tan mọ́ ara wọn? Ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ àná, kò sì ń sọ̀rọ̀ jẹta, kò dẹ̀ ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá. Ó ju ọdún mẹ́wàá lọ, ó ju ọdún 100 lọ. Ó lọ sẹ́yìn síbi 14th century, nígbà tí àwọn ará Mali yìí tó gbé ẹ̀sìn Islam wá sí ìlú Ọ̀yọ́ ní 14th century yẹn. Àwọn Mali lọ gbé ẹ̀sìn yẹn wá sí ilẹ̀ Ọ̀yọ́. Ìgbà yẹn àwọn ará Ọ̀yọ́ ò mọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀sìn Islam àbí ẹ̀sìn Mùsùlùmí gẹ́gẹ́ bá ṣe mọ̀ sí. Àwọn ará Mali Empire yìí nípa ọ̀nà àti ṣe òwò, katajà, kárajà ló ṣe wọ inú Ọ̀yọ́ nípa Trans-Sahara trade láyé ìjọ náà ni wọ́n ṣe wọnú Ọ̀yọ́. Ẹ máa wá rí i pé ó sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé ilẹ̀ Mali ni wọ́n ti mú ẹgbàá ọrùn yẹn wá. Ẹ wá mú àwọn ọ̀rọ̀ méjì tí mo sọ yìí kẹ́ mú papọ̀. Arọ́lákẹ́ ó jẹ́ni tó ti lówó, ó ti rí àpò ṣàṣàmùrà, ọwọ́ ẹ̀ ti gbẹ̀kú dà. Àwọn ará Mali wọ́n ń ta ọjà, ṣùgbọ́n nínú episode 3 yẹn ààrí tọ́ pé kó sọ̀rọ̀ nípa àwọn ará Mali. Bọ̀ nínú ìtàn àti ìtàn Yorùbá ó fi yé wa pé àwọn Mali through Trans-Sahara trade ni wọ́n fi wọ inú Ọ̀yọ́ tó fi gbé Islam wọnú Oyo Empire. Mo lérò wípé àlàyé ráńpẹ́ tí mo ti ṣe fún yín ó ti jẹ́ kí ó yé yín bí ọ̀rọ̀ Mali tó ṣe jẹyọ nínú eré yẹn. Kò kàn ṣe wípé wọ́n kàn mú ọ̀rọ̀ yẹn wá láti ibì kan pé Mali irọ́ o. Àwọn ará Mali wọ́n ṣe òwò nílẹ̀ Ọ̀yọ́, wọ́n tajà, wọ́n rajà. Àwọn ló sì gbé ẹ̀sìn Islam wọnú Oyo Empire ní 14th century. Bí ọ̀rọ̀ náà ṣe jẹyọ nìyẹn. Ẹ ṣé.